Ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin olùwòran wa. Orúkọ tèmi ò yí padà, Tèmítọ́pẹ́ Adédọjà náà ni. A dúpẹ́ lọ́wọ́ yín fún bí ẹ ti ń bá wa subscribe, ẹ sì ti ń bá wa fẹ́ràn àwọn fọ́nrán tí à ń fi léde. Ẹ ṣeun púpọ̀. Ẹ má ṣe gbàgbé láti subscribe sí channel yìí ká bá lè máa fi àwọn fídíò léde dáadáa. Lẹ́ni mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bá ṣe máa kọ code láti máa fi bá àwọn hardware wa sọ̀rọ̀. Àti mọ̀ nǹkan tán pè láti mọ̀ nǹkan tán pè ní software. Bá ṣe máa build hardware àti ń ṣe yẹn bọ̀ gbogbo àwọn èròjà tá a nílò. Ní báyìí a tún wá ní the software láti lè program àwọn hardware wa. Gbogbo àwọn PIC, gbogbo àwọn IC jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú IC integrated circuit kọ́ ló ń lo programming. Àwọn bíi 55 timer 4017 CD4017 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n nílò programming torí pé wọ́n ti ṣe wọ́n débi pé ìtẹ̀ kan nílò láti fi àwọn èròjà kan mọ́ capacitor, resistor, LED gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn á fún yín ní output yín. A ó máa ṣe yẹn lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n tó bá débi pé a fẹ́ program hardware wa láti lè ṣe IoT, láti lè ṣe embedded stuff, a máa nílò àwọn nǹkan tán pè ní PIC, Peripheral Interface Controller, PIC. Peripheral Interface Controller, a máa nílò wọn. Àtàbá dẹ̀ fẹ́ lò wọn, a máa nílò láti program wọn torí àwọn dàbí SoC ní system on chip. Wọ́n ní RAM tiwọn, wọ́n ní ROM tiwọn, wọ́n ní microcontroller, wọ́n ní ROM wọn, wọ́n ní input and output tán lóríṣiríṣi. Microprocessor wà, microcontroller, but microcontroller la máa dé pẹ̀lú ní orí ìkànnì yìí tá a máa lò fún embedded design sí wa. So ẹ má ṣe gbàgbé pé níbi Yorùbá pọ́nbélé ni. Láì fọ̀rọ̀ wa gùn, ẹ jẹ́ kí tẹ̀síwájú. Ní báyìí ara wọn tá bá fẹ́ ṣe embedded stuffs, a máa nílò Arduino la fẹ́ lò. Arduino ni màá máa kọ́ wa tá máa lò. Tá bá dẹ̀ fẹ́ lò Arduino, a máa nílò nǹkan tó máa lè interfere pẹ̀lú Arduino wa torí hardware ní Arduino kò dá nǹkan kan mọ̀. Ó lé léyìí. Hardware ní Arduino wa. Tí a ti rí bí. Hardware wa lé. A máa nílò software IC yìí. Arduino ní bọ́ọ̀dù, IC yìí gangan la máa program láti lè ṣe iṣẹ́ tá fẹ́ ṣe. Bọ́ọ̀dù lélẹ̀ láti lè gbà kí kóòdù lè wọ bí ni. So a máa nílò software tá máa lò ní Arduino IDE. Ṣùgbọ́n lórí ìkànnì yìí IDE méjì ni màá máa lò fún wa. Màá máa lo Arduino àti Visual Studio Code. Tá bá dẹ̀ fẹ́ lo Arduino IDE, mo máa wù mí ká lo latest Arduino eléyìí tí wọ́n ń pè ní Arduino 2.0. Ó ní àwọn Arduino package kan tá Arduino ń lò tẹ́lẹ̀. Arduino 1 láti bẹ̀rẹ̀ 1.8.19 ni wọ́n fi parí ni wọ́n ti dúró kó tó àdúgbò wọ́n bẹ̀rẹ̀ Arduino 2.0. Arduino 1.8.19 yẹn ó dá lóòótọ́ ṣùgbọ́n kò ní àwọn nǹkan kan. Yàtọ̀ tó wà láàrin previous Arduino àti current Arduino ni pé previous Arduino yẹn kò kí ń allow wa tá bá ń kọ kóòdì, kò kí ń tètè show error, kò kí ń fún wa ní suggestions. Ṣùgbọ́n new Arduino yóò máa fún wa suggestions. Tẹ́ bá dẹ̀ wo interface new Arduino gan ó mú kó rọrùn, ó dùn wò lójú ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ máa bá mi kàlọ́. Tí a fẹ́ install Arduino IDE, ẹ máa kọ́kọ́ lọ sí website wọn. Kí dẹ̀ ní website wọn? Máa lọ sí arduino.cc/download. Ẹ jẹ́ kó load. So tẹ́ bá ti débẹ̀, ó lè léyìí website wọn rẹ̀. Ṣẹ́rí eléyìí ni new one, Arduino IDE 2.0. Eléyìí tí wọ́n lò tẹ́lẹ̀ ó ní Arduino Legacy 1.8.x oríṣiríṣi 1.19 náà ti dúró mo sọ lẹ́ẹ̀kan. Ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé mi ní fẹ́ install old one yìí torí ó ti ń surpass away. Ìyẹn ti kọjá lọ. Ló mọ́. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí 2.0 torí pé bí ojú interface gan ṣe rí, ó mú kó rọrùn, ó mú kó fani mọ́ra. Ó dẹ̀ wà òkè gan, ó dáa gan gidi gan. Ní báyìí tí a fẹ́ download Windows lèmi ń lò. So màá ní the Windows version. Àwọn tó bá ń lo Linux ó lè léyìí
Linux version leléyìí tẹ́ bá ti fẹ́ ńbẹ̀ tó bá dẹ̀ fẹ́ macOS o leléyìí wá click lórí ẹ̀ wá download ẹ̀ app image zip file but lórí Windows máa fẹ́ kẹ́ download Windows ESC version ẹ̀ MSI yìí mi ń sábà lò àti zip file yìí torí ìgbà míì wọ́n máa ń béèrè especially zip file yìí ó máa ní láti mọ̀ kẹ́ máa install driver gbogbo ẹ̀ but ẹ láti lo eléyìí alákọ̀ọ́kọ́ yìí ó ti máa install gbogbo driver fún yín á lè jẹ́ kó rọrùn pẹ̀lú device manager yín ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pé ẹ fẹ́ install àwọn kankan kó má lọ ẹ lọ sí device manager yín kẹ́ lọ wò a máa ṣe yẹn ní ọjọ́ iwájú so ẹ jẹ́ á kọ́ download tẹ́ á click lórí ẹ̀ agbẹ̀yìn wá sí bá béèrè pé just download àbí ẹ fẹ́ contribute ẹ lè contribute torí open source ni àwọn kan ló ṣiṣẹ́ lé lórí àwọn kan gbogbo tá à ń rí àwọn kan ló ṣiṣẹ́ lé lórí a lè support wọn pẹ̀lú iyekíye tá a bá ní $3 $5 $10 $25 $50 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ẹ lè kó 1000 fún wọn torí iṣẹ́ ribiribi ni wọ́n ń ṣe tó bá dẹ̀ kó lówó lọ kò sí wàhálà just download náà wà bẹ́ẹ̀ tẹ́ bá click lé lórí agbẹ̀yìn lọ sí download èmi ti download so mi nílò láti download mọ́ ìjọ yé wa so lẹ́yìn tẹ́ bá ti ṣe léyìí a download ẹ install ẹ next ẹ wá ṣe everything tán kẹ́ wá ṣí Arduino IDE yín ó leléyìí so tẹ́ bá ṣí Arduino IDE yín ẹ káàbọ̀ sí ayé tuntun ti Arduino mi bá ní kí n fi títí àtẹ̀yìnwá hàn wá àmọ́ mi ò like ẹ̀ mọ́ dàbí ti eléyìí torí eléyìí mú kó rọrùn kó sì dára gan ó dùn wò lójú ó rẹwà ti tẹ́lẹ̀ kò ní gbogbo eléyìí láti wá mú kó rọrùn fún wa eléyìí níbi bíi ní menu bar file nínú file ilẹ̀ tí máa rí òṣìṣẹ́ kẹtìrí new tẹ́ bá fẹ́ create new sketch open tí tẹ́ ti ń ṣe tẹ́lẹ̀ open recent àwọn tí mo ṣe ṣe sketchbook àwọn iṣẹ́ tẹ́ ti ṣe sẹ́yìn examples ẹ̀rí ìtòmúkàdúnà dùn lélẹ́yìí àwọn community yẹn àwọn kan ti kọ gbogbo kóòdù yẹn tẹ́ bá fẹ́ lò nínú project yín tí ní pé kẹ́ lọ síbẹ̀ kẹ́ lọ wo bí wọ́n ṣe kọ́ tó ẹ̀yin kọ́ lẹ ṣe Arduino àwọn tí wọ́n ṣe àwọn ti kọ library yẹn síbẹ̀ fún wa tí wàá pé ká lọ síbẹ̀ ká lọ study okay báwọn náà ṣe ṣe báwọn náà ṣe lò ká dẹ̀ lò nínú project tó mú kàdúnà rọrùn nìyẹn ó dẹ̀ mú kó dùn gan close tẹ́ bá fẹ́ padì tẹ́ fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ mọ́ save as preference advance yìí ẹ̀rí shortcut quit inú preference yìí oríṣiríṣi settings ló wà ń bẹ̀ ìbẹ̀rẹ̀ tí máa ṣe àwọn settings yìí ṣẹ́rí ní báyìí mo lè ìtumọ̀ tí wàá fẹ́ràn jùlọ nínú 2.0 ni pé mo lè change interface mi sí dark theme so that look coding way ẹ mọ̀ Visual Studio Code àwọn bá ṣe máa ń lo dark theme ṣẹ́rí báyìí Arduino mú kó dùn mo nífẹ̀ẹ́ sí eléyìí ṣẹ́rí dark theme Martin code everything àwọn àdáyògà tí mo ní Visual Studio Code so olómú kó dùn fún wa nínú fọ́nrán tó ń bọ̀ máa ṣàlàyé bá ṣe máa install Platform.io sórí Visual Studio Code òun náà máa ṣiṣẹ́ bí ìgbà tí ilé bá iṣẹ́ ṣùgbọ́n ó tún advanced ju ilé lọ open source lọ náà ọ̀fẹ́ ni so àwọn kan náà ló ń ṣiṣẹ́ lé lórí ẹ lè support wọn náà you can just buy them coffee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so interface wà lélẹ́yìí tẹ́ bá wo ibí yìí ni sketchbook àwọn iṣẹ́ tí ẹ bá ti ń ṣe àwọn iṣẹ́ tẹ́ bá ti fi pamọ́ lélẹ́yìí eléyìí ni board kí dẹ̀ ni board Arduino tá à ń wò yìí open source ni oríṣiríṣi làwọn èèyàn ń ṣe ẹ̀yin náà lè jí lọ́la kẹ́ ṣe tí kẹ́dẹ̀ fún lórúkọ kẹ́ ṣe software kẹ́dẹ̀ gbé sí Arduino kìíní mi máa process tán máa ń lò rẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti ṣe board open source ẹnikẹ́ni lè dìde lọ́la ó lóun fẹ́ ṣe eléyìí ò fẹ́ fi eléyìí mọ́ ò fẹ́ fi tàn mọ́ tẹ́ bá wo oríṣiríṣi board lẹ́ni ẹlòmíà fi wifi mọ́ eléyìí ẹlòmíà ṣe eléyìí wọ́n á dẹ̀ ṣe software so oríṣiríṣi board tẹ́ bá ti lò tẹ́ bá ti mọ orúkọ ẹ̀ tẹ́ bá wọlé báyìí wọ́n kọ Arduino Uno sórí ẹ̀ ṣẹ̀rí Uno lórí ẹ̀ so ìtumọ̀ ẹ̀ ni pé ẹ bá fẹ́ program ẹ máa nídìí nǹkan tó máa lè program Uno so ẹ máa wá olélẹ́yà Arduino AVR board ló máa program ẹ̀ tó bá jẹ́ pé ESP lẹ fẹ́ ṣe àwọn ESP32 lélẹ́yìí tó bá jẹ́ pé ESP lẹ fẹ́ program olélẹ́yìí ẹ máa nídìí ESP board ESP8266 lélẹ́yìí ESP8266 lélẹ́yìí so tẹ́ bá fẹ́ program bẹ́ẹ̀ lẹ máa wá tí bá nídìí ESP8266 máa kàn wá sí máa tẹ ESP8266 Arduino tí mo kó rọrùn ẹ̀gbẹ́ ń bìlẹ̀ tí wọ́n á rí gbogbo ẹ̀ṣẹ́ rí bẹ́ẹ̀ mo ti install already tí máa fẹ́ install automatically máa kàn tẹ install á dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa install ní báyìí eléyìí ni library
mo sọ fún wa pé Arduino àwọn kan ti ṣiṣẹ́ wọ́n ti kọ library gbogbo nǹkan tí wá fẹ́ ṣe ẹ fẹ́ lo sensors ni o ẹ fẹ́ lo API ni o àwọn kan ti kọ library bẹ́ẹ̀ ṣe máa lò tó máa lè mú kó rọrùn fún yín so ẹ máa nílò láti download library wọn okay ro D18 sensor èmi kọ́ mo ṣe D18 sensor àwọn kan ló ṣe àwọn tó ṣe yẹn wọ́n ní data sheet so nínú data sheet wọn lẹ ti máa mọ bẹ́ẹ̀ ṣe lè connect ẹ̀ mọ́ microcontroller ní microcontroller fẹ́ connect ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn kan ti wá jókòó wọ́n ti wá kọ library yẹn wọ́n ti lo data sheet yẹn wọ́n ti kọ gbogbo àwọn bits wọ́n ti kọ́ fún gbogbo àwọn bits yẹn wọ́n fi ṣe function so tí yín ni pé kẹ̀kẹ́ kọ́ fún nínú Arduino yín olómúkà Arduino rọrùn eléyìí ni fún debug eléyìí dẹ̀ ni fún search tàbí search code yín bóyá ẹ fẹ́ wò kankan ní code yẹn ẹ lè tètè search fún níbi bíi ìjọ yẹ wá bí ara àwọn features tó tún wá tí mo tún fẹ́ràn ó ní serial plotter yìí serial plotter ni bí serial output yín a máa show ẹ̀ ní graphical form ìjọ yẹ wá eléyìí ni serial monitor aṣọ serial monitor serial plotter lélẹ́yìí tí bá ní kò tí mo lo serial plotter sí àti gbéjà sẹ́rí serial monitor lélẹ́yìí so bí serial monitor a máa kọ tá bá ti ń ṣe àwọn àpẹẹrẹ a máa yé wa a máa rí bó ṣe ń ṣe a máa mú bó ṣe ń ṣe ìjọ yé wa bí so ní báyìí ó wá ní nǹkan kan tí mo tún fẹ́ràn nínú Arduino 2.0 yìí ó ní bíbí yìí tí máa fẹ́ add board tẹ́lẹ̀ láyé ìgbà kan a máa kọ́ wá sí tool ẹ máa wá sí board bí ẹ máa mú board tẹ́fẹ́ okay Uno ẹ lóríṣiríṣi board ló wà tí máa ti mú Uno máa ṣẹ̀ tó wá síbí padà máa ṣẹ̀ wá lọ mú tí máa ti wá mú tí máa ti connect ẹ̀ jẹ́ connect eléyìí mọ́ system ẹ jẹ́ connect ẹ̀ okay ti connect báyìí so tí bá wá síbí again máa tó wá sí 2 máa ṣẹ̀ wá mú port ṣẹ́rí máa ṣẹ̀ mú port tí mo fẹ́ ìgbà yẹn máa ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa lò ṣùgbọ́n Arduino tí wá mú rọrùn nǹkan tẹ́ máa ń lò láti ṣe tẹ́ bá ti connect ẹ̀ kàn ra wá síbí ẹ tẹ̀ ẹ máa mú select board ẹ máa type board tẹ́ fẹ́ Arduino Uno tó bá jẹ́ mega náà ni mo fẹ́ ẹ máa tẹ Arduino mega so tẹ́ bá ti tẹ irú board tẹ́ fẹ́ lò mega lélẹ́yìí lẹ́yìn Arduino mega ẹgbẹ́ tóbi kò ní pins tó pọ̀ tó bá yá máa sọ yàtọ̀ láàrin wọn lọ́jọ́ iwájú á sọ yàtọ̀ láàrin wọn àti elétò yẹ kẹ́ lò so torí nǹkan tó mú kí wọ́n yàtọ̀ síra wọn ni pé numbers of pins wọ́n yàtọ̀ síra wọn input and output wọ́n yàtọ̀ síra wọn analog pins wọ́n yàtọ̀ síra wọn wọ́n pín ní tó pọ̀ jura wọn lọ àti pé another one ni pé memory wọn tó bá jẹ́ mega mo fẹ́ lò ṣe rí màá mú mega ṣùgbọ́n Uno ni mo connect wọn system so máa tẹ Uno ṣe rí báyìí a wá béèrè serial port mi Arduino ti mú kó rọrùn gan so tẹ́lẹ̀ ẹ̀ ṣe tán ẹ̀kan ra tẹ okay ojú ẹsẹ̀ ó máa hájì Arduino yẹn mọ̀ or anything tẹ́ bá ti kọ sí ìwò program yín tí yín kàn ní pé kẹ̀kẹ́ ti tẹ eléyìí kẹ́ ọkọ̀ verify so that tí error bá wà a lè sọ fún yín pé okay àṣìṣe wà bíi pé kẹ́ tètè tún ṣe so tẹ́ bá dẹ̀ ti ra tẹ upload yín ọwọ́ kan iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn tó bá di ọjọ́ iwájú a máa sọ bá ṣe máa upload tó bá dínú fọ́nrán tó ń bọ̀ lágbára Ọlọ́run máa kọ́ wa bí a ti lè lo Visual Studio Code láti lè program Arduino ṣe mọ̀ IDE tí wọ́n lélẹ̀ official IDE wọ́n lélẹ̀ ilé tí wọ́n ṣe mo fẹ́ràn bí wọ́n ṣe 2.0 yìí ó mú kó rọrùn gan tẹ́ bá ń tẹ kóòdù yín a máa fún suggestion tẹ́ bá ń ṣe a máa fún suggestion ṣùgbọ́n ó tún wá ní àwọn oríṣiríṣi táwọn èèyàn náà ṣe IDE fún Arduino ó pọ̀ gan jàǹtìrẹrẹ gidi gan Arduino oríṣiríṣi ó pọ̀ gan ṣùgbọ́n àwọn méjì tí màá máa lò jù lórí ìkànnì yìí ni Arduino IDE àti Visual Studio Code pẹ̀lú platform IO so màá kọ́ abáṣe máa install platform IO sórí Visual Studio Code wa ẹ̀yin tẹ́ máa lo Visual Studio Code software developers tó yẹ pé Visual Studio Code ló mọ̀ lò dáadáa kò sí wàhálà má worry a máa fi platform IO sí a wá sọ di embedded platform fún ẹ láti lè embedded dídùn gan hardware dùn gan àti hardware dùn gan so màá kọ́ wa nínú fọ́nrán tó ń bọ̀ ẹ má ṣe gbàgbé láti subscribe sí channel yìí kẹ́ nífẹ̀ẹ́ kẹ́ sì bá wa share káàkiri ẹ ṣeun púpọ̀ see you máa rí yín ní ìgbà mìíràn ẹ ṣeun.